gbogbo ẹ̀yin èèyàn wa pátá nílé ẹ kú dédé àkókò yìí a kí gbogbo wa níbikíbi tí ẹ ti ń wò wá. Ojú tí ẹ fi ń wò mí, ojú yìí ò ní fọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo tún fi àkókò yìí kí gbogbo àwọn èèyàn wa pátá, àwọn nímúmù ní òdodo fún ọdún sálà tí wọ́n ń ṣe ní èní. Bọ́rọ̀ Nàìjíríà ṣe jẹ́ nìyẹn. Àwọn kan ń dunnú lénìí, ìdílé kan sì ń banújẹ́. Ọlọ́run ò jẹ wá ń yà, àwa là ń jẹra wa níyà. Bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nìyẹn. Àwọn kan inú wọn ń dùn lórí pé kí wọ́n máa ba ayé ìdílé kan jẹ́, kí wọ́n sì máa bà wọ́n nínú jẹ́. Ìyẹn ni ayọ̀ tiwọn ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ń wò wá lójoojúmọ́. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń bẹnu àtẹ́lù wá. Ṣùgbọ́n ìdájọ́ lè má padà jéni kó dijọ́ ìgbéyìnde àlìkíámọ̀ tí gbogbo wa máa fi rí òkodoro ọ̀rọ̀ dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá, ọwọ́ ẹ̀yin bàbá, ọwọ́ ẹ̀yin àǹtí, ọwọ́ ẹ̀yin ẹ̀gbọ́n wa Nàìjíríà òkè òkun fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe lórí ọ̀rọ̀ wípé kí Yorùbá nation kí ó lè wá sí ìmúṣẹ. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín. Mo wá fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin màmá wa, ẹ jọ̀ọ́ ẹ fi ọkàn yín balẹ̀. Bí àwọn tí wọ́n ń jókòó síbì kan tí wọ́n ń wá ìbànújẹ́ Yorùbá nation, bí wọn ò bá mọ fílì nìyí, àwa mọ̀. Ẹ̀yin ìyá wa yìí, gbogbo ẹ̀yin bàbá wa, látànà ọ̀pọ̀lọpọ̀ ló ti wà hospitalized. Èní yìí ọ̀pọ̀lọpọ̀ ń pè mí tọ́nà àwọn ń yàgbẹ́, àwọn ò tiẹ̀ mọ báyìí àwọn ṣe fẹ́ rí. Wọ́n lówó, wọ́n lọ́lá, wọ́n ní gbogbo ẹ̀ nítorí mẹ̀kúnnù ìṣá, òun ni wọ́n ṣe ń sáré kiri. Pé kí ẹ̀yin mẹ̀kúnnù kí ẹ lè dọ́gba pẹ̀lú wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mẹ̀kúnnù ò fẹ́ lọ. Mẹ̀kúnnù tẹ̀yin ń jà fún, mẹ̀kúnnù tá ń jà fún, wọn ò fẹ́ lọ. Ṣé mẹ̀kúnnù tí mo ṣì rí lánàá tí wọ́n sì pín agolo ráìsì fún wọn? Ṣé mẹ̀kúnnù tí mo rí lánàá tí wọ́n pín owó fún wọn nítorí ìdìbò tó ń bọ̀ lọ́nà? Kí la fẹ́ ṣe? Yorùbá, àfi kẹ́ ẹ ronú o. Èmi ò ní kí ẹ má bú èmi, ẹ̀yin ẹ má wọ́rì. Àná dídó ìgbéyìnde àlìkíámọ̀ ká tó mọ̀ wípé òtítọ́ òun ní gbórílẹ̀-èdè lékè. Mo sọ fún yín pé àwọn kan wà, àfi tí wọ́n bá dí ọ̀run ni wọ́n tó lè mọ̀ òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ẹjọ́ wa ti pọ̀ jù, kinní kan ti pọ̀ jù. Ẹjọ́ wa ò pọ̀. Bénìyàn bá ń sọ òtítọ́, ẹni tí ń sọ òtítọ́ kì í sọ fún yín, kò lè léèyàn, kò ní ní ẹni tí, kò ní ní àwọn tí wọ́n máa bẹ̀rẹ̀ tó máa defend ẹ̀. Tó pé ayé wọn ò fẹ́ òtítọ́, òtítọ́ korò. Léni yìí sí inú àwọn kan ń dùn pé wọ́n ti mú Sunday Ìgbòho, bẹ́ẹ̀ nínú àwa kan ń bàjẹ́. Ẹ̀yin màmá, ẹ̀yin bàbá, mo rí fílì nìyí o. Mo rí gbogbo akitiyan yín pátá, pàápàá àwọn tó wà ní òkè òkun. Mo rí gbogbo akitiyan yín. Ẹ wo, bí èèyàn ò yìn yín sẹ́, èmi máa yìn yín. Bẹ́yìn ò yínra yín, màá yìn yín. Gbogbo akitiyan yín pátá òun lèmi rí o. Gbogbo akitiyan yín pátá ni mo rí. Akitiyan yín ò dẹ̀ ní já sófo pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ń fi àdúrà tì wá lẹ́yìn. Ṣé ti rí báyìí? Ẹ ń fi gbogbo nǹkan ẹ fi ń tì wá lẹ́yìn. Ẹ ń fi ti Yorùbá nation lẹ́yìn. Mo ní láti tètè wá sí ìmúṣẹ. Tá a bá ń sọ, wọ́n ní àwọn dání ẹ̀, wọ́n ní pé kí ló sọ? Ṣé mo sọ fún yín? Ó ní ibi tàdúrà lè ṣiṣẹ́ dé nínú nǹkan tó wà nílẹ̀ yìí. Àwa fúnra wa la máa gbára wa sílẹ̀.
ó níbi tí àdúrà tó lè ṣiṣẹ́ dé. Ojoojúmọ́ ni mò ń sọ, àwọn hypocrite ni wòlíì babaláwo ni. ṣebí babaláwo èèyàn kan náà ló sọ wọ́n lórúkọ. Wòlíì tẹ́ ń pè wá èèyàn kan náà ló sọ wá lórúkọ. Orúkọ ni. Bẹ́ẹ̀ pè mí babaláwo fine, bẹ́ẹ̀ pè mí wòlíì fine. Oko tó bá wù kẹ́ pè mí, tí n bá ṣáà ti mọ̀ pé ọwọ́ mi mọ́, ọkàn mi mọ́, I am okay. Gbọ́n tó ń kórìjọ tó láwọn ń gbàdúrà tó láwọn ń ṣe okay, ṣé wọn ò rí ohun tó ṣẹlẹ̀ lójú àwọn prophesy oríṣiríṣi? You don't see what has happened today. Ìyẹn kọ́ ni issue t'Olúwa sọ ni wípé irú èní yìí sìn ó jẹ́ ká ti rí nínú ọkàn gbogbo yín. Bàbá lẹ́ni bàbá ta ní bàbá lọ́lẹ́. Ṣé mo ti ń sọ gbogbo ìgbà fún yín sẹ́yìn lẹ́ ò fẹ́ gbọ́? Ṣé èèyàn kan lè ja ogun ni? Nǹkan tẹ́ ṣe pé àwọn màmá yẹn ń sunkún nìyẹn, àwọn bàbá yẹn ń sunkún nìyẹn. Èèyàn kan ò lè ja ogun. Bí wọ́n bá padà ṣẹlẹ̀ wípé wọ́n mú ọ̀gbẹ́ni yìí lọ, báwo ló ṣe fẹ́ rí? Inú àwọn kan ń dùn pé alákọ̀rí ọmọ wọn ti mú, ṣùgbọ́n ẹran tí àtúbọ̀tán yín. Gbogbo èyí tí ẹ ò fẹ́ jẹ́ kí àwa kan dìde, tó yẹ pé ohun tẹ́ ṣáà ń fẹ́ ní gbogbo ìgbà ni pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ọdún sálà yìí ká wá sẹ́nu ọ̀nà yín, ká wá gba ráìsì agolo kan, ẹ̀yin fẹ́ máa wà lókè káwọn kan wà nílẹ̀. Ẹ rántí ọjọ́ àti sùn yín Yorùbá. Àìmọye kọ́mẹ̀ǹtì ni mo ti rí ní àti òru títí di bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí, tí wọ́n ń bẹnu àtẹ́ lu everybody. Yorùbá nìyẹn. Wọ́n ti sọ fún mi, àwọn ọ̀pọ̀lọpọ̀ pè mí tó jẹ́ àwọn àgbàlagbà, wọ́n ní Yorùbá ni wọ́n ń pè ní atinipa. Ṣọ́ra ìwọ mánu yìí, Yorùbá ni wọ́n ń pè ní atinipa. Yorùbá ó ti fọ àwọn àgbàlagbà kóra wọn jọ ni wọ́n bá mi sọ, wọ́n ní ṣọ́ra, kì í ṣe Nàìjíríà, lókè òkun ṣọ́ra. Yorùbá ló máa báyàn dá, tó bá ti dá tán á wá padà lẹ́yìn ẹ̀ ni. Kí ló dé tá a fi ń jẹra wa ní ẹsẹ̀? Kí ló dé tó fi ń rí báyìí mọ́ wa lọ́wọ́? Kí ló dé tí gbogbo ẹ fi wá polúkúmuṣu, tó jẹ́ pé ẹ̀yin kan tí ẹ ò bá tí rí pé àwọn kan ń sunkún sẹ́ inú tí yín ò ní dùn. Inú yín máa dùn báyìí sí gbogbo ẹ̀yin olówó ayé yìí, inú yín á máa dùn pé ẹ ti kọ́ńkà, ẹ ti ṣe kínní. Ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán, jẹ́ ká rántí ọjọ́ tá a máa sùn. And but when you take the right step, I have seen many people torí kò take it. What step are we going to take? Àdúrà tẹ́ ń gbà yẹn àbí? Continue praying. You continue praying. Ẹ̀yin ń fẹ́ kí àwọn èèyàn máa sọ prophecy tó dùn fún yín. Àwa tá ń jàjàgbara ìṣàwágò tí mo gbẹ̀yìn wa. Ìgbẹ̀yìn wa náà ni pé ó ṣeé ṣe kí wọ́n dénú ilé wa kan wá mú wa. Èmi ò níbi kan tí mo máa sá lọ. Dodo ẹ̀yin tán ní ẹ kí ló dé, bàbá ẹ̀ ń fi nọ́mbà yín sílẹ̀. Wọ́n mọ nọ́mbà wa, wọ́n mọ ilé wa, wọ́n mọ dodo ẹ̀ tó bá ti dé wọ́n káàbọ̀ ni. Ó yá ká máa lọ ojú yẹn lọ. Wọ́n kú ilé, wọ́n káàbọ̀, ó yá ká máa kí ni ká máa lọ. Kò sí wàhálà. Nowhere I am running to, nowhere I am going. Nítorí pé àwọn tí wọ́n ti ẹ̀ lérò wípé báwọn bá ti ẹ̀ sá tí káwọn bá tiẹ̀ sá kí àwọn sá sẹ́yìn díẹ̀ káwọn tọ́jú ara wọn, ẹ wo bí tó títú lọ mú wọn. Ẹ kò sóhun tí wọ́n mọ̀. They know everything. Wọ́n mọ bí tá a wà, wọ́n mọ bí tá a ti ń sọ̀rọ̀, wọ́n mọ bí tá a ti ń sọ̀rọ̀. Ọlọ́run nìkan òun ló kàn ń ṣọ́ wa. Mo sọ tòótọ́ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Èyí ti kọjá ọ̀rọ̀ àdúrà. Ogun nìkan ni. Láì wá ja ogun, pé nìkan mo ti ń sọ. Tẹ bá ní ẹ ò já, ẹ fẹ́ wà nínú oko ẹrú nìyẹn, kò ju yẹn lọ. Ṣé náà ẹni ẹlẹ́ni àti kó wàhálà bá lọ́rùn, àti kó dààmú bá lọ́rùn báyìí. Ẹni ìdẹ́ rẹ̀ dì gẹ́gẹ́ bí Ọlọ́run ti pè é pé kó rìn ìrìn àjò yìí fún wa. Ṣùgbọ́n nínú àwọn tí
Sunday Igboho tí ó dúró nídúró pé wọ́n ní láti lọ, nínú wọn náà àwọn ni wọ́n tún ṣokùnfà bí wọ́n ti ní láti mú wá lọ ronú báyìí ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wá lọ ronú dáadáa. Báwo la ṣe fẹ́ ṣe? Inú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba inú wa máa dùn, inú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjòyè inú wa máa dùn, inú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú wa máa dùn. Wọ́n ti mú alákọ̀ọ́rí ọmọ tí kò mọ bó ṣe jẹ́ kó ṣe ṣe, pé àwọn làwọn mọ bó ṣe jẹ́ káwọn ṣe ṣe, àwọn làwọn mọ ọ̀nà tó jẹ́ káwọn gbà láti 1960. Àwọn tó fẹ́ já plane lánàá, ẹ ò lọ go after them. Yorùbá ronú, Yorùbá ẹ ronú. Àwọn tó fẹ́ já plane lánàá, wọn ò go after them. They don't go after them. Ẹni tí kò ṣe iṣẹ́ kankan tó kọ̀ jẹ́ pé ohun tó ṣàdúró lé lórí ni pé ẹ̀ ń fìyà jẹ àwọn ènìyàn òun ni wọ́n go after. Do you know they go length to Kútọ̀nù láti lọ get Sunday Igboho. Àwọn tó dẹ̀ ń da ìlú yìí rú gangan wọ́n wà nínú Nàìjíríà, wọn ò dẹ̀ ṣe nǹkan kan fún wọn. Ṣé ẹni tó rí pléènì ìjọba tó ń lọ tí wọ́n rìlíìsì àwọn ìbọn tó ní agbára tó yẹ kó lè já pléènì bolẹ̀, tí wọ́n rìlíìsì ẹ̀ sí, àti ẹni tí ó ń sọ wípé ìjọba bẹ́ẹ̀ ṣe ń ṣe wá yìí ò dáa, ta ló dẹ́ṣẹ̀ jù? Ta lẹ́lẹ́ṣẹ̀? Kẹ́ lè rí i pé inú òkùnkùn lẹ wà Nàìjíríà. Ìwọ tó o sì ń bú àwa, àní ìgbẹ̀yìn ló máa dolóko àdá. Ìgbẹ̀yìn máa dolóko àdá. Ìwọ tó o sì ń sọ̀rọ̀ sí wa, ìgbẹ̀yìn máa dolóko àdá. Ṣé dọ́dọ̀ yé sọ prọfẹ́sì dáadáa, ẹ ti mọ̀ pọ́ máa mú Sunday Igboho, ẹ ti mọ̀ Olúwa ti sọ, it's a useless prophecy. Àwa tá à ń jàjà yìí gan náà a mọ̀ pọ́ máa mú wa lọ́jọ́ kan. Ta ló lè ṣerú nǹkan yìí tí wọn ò ní mú? Nítorí kò sẹ́ni tó fẹ́ sọ òtítọ́ tí àwọn ayé ò ní dìde lórí ọ̀rọ̀ ẹ̀. Àwa náà mọ̀ pé níjọ́ kan ó lè pa wá. A mọ̀ pé ní ìjọ́ kan bá ṣe ń sọ̀rọ̀ yìí, ó máa bí àwọn kan nínú wa máa lépa pé kí wọ́n rán assassins wa. Wọ́n máa lépa pé ẹ lọ gbàgbé ẹ̀. It is not until you say prophecy. Prophecy òṣìwò ló ń sọ. Prophecy wo ló ń sọ tí kò sí solution níbẹ̀? Èèyàn ń pa wá, ń ṣe bó ṣe wù wọ́n. Ẹ̀yin lọ́ọ̀yà, àkókò tó fún yín láti dìde. Lọ́ọ̀yà, ṣebí iṣẹ́ tẹ́ ẹ lọ ṣe òun ni wípé kí ẹ lọ gba àwọn ènìyàn sílẹ̀. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ deal pẹ̀lú unjustly, ṣe bóun tẹ́ ẹ lọ kà nìyẹn, pé kẹ́ ẹ da ènìyàn sílẹ̀. Tó bá wá ti ń di wípé kẹ́ ẹ tún máa parọ́ mọ́ èèyàn, ó ti di wípé ó ti di ohun tẹ́ ẹ̀ ń jẹ fẹ́ jẹ, òun lẹ̀ ń wá kiri nìyẹn o. Irú ẹ̀ náà wà nínú wòlíì, irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà wà nínú àfà. Ọlọ́run pè wá wípé ká wá gba àwọn ènìyàn là ni, kò ṣe pé ká dákún ìṣòro wọn. Gbogbo ẹ̀yin lọ́ọ̀yà Yorùbá pátá, mo pè yín, ẹ dìde sórí ọ̀rọ̀ yìí. Tó pé iṣẹ́ tí ẹ lọ kọ́ òun ni pé kẹ́ ẹ dúró sídìí òdodo, kẹ́ ẹ sì rí pé òdodo nìyí, kẹ́ ẹ sì dúró sídìí rẹ̀. Ẹ mọ ẹ̀tọ́, ẹ mọ right, ẹ mọ tí wọ́n ń pè ní law. Ẹ̀yin lọ́ọ̀yà Yorùbá, ọmọ Yorùbá tó jẹ́ lọ́ọ̀yà, àkókò tó ẹ dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho, ẹ dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ dìde. Ṣé ẹ máa sọ wípé ẹ ò mọ̀ pé ìyà ń jẹ wá ni? Ẹ̀yin lọ́ọ̀yà, ẹ máa sọ wípé ẹ ò mọ̀ pé bí ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ṣe ń rúlu Nàìjíríà kò tọ́ ni? Ṣé ẹ máa sọ bẹ́ẹ̀ ni? Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá tó rí wa pè,
a bá ń sọ pé kọ́ ní sùúrù wọn ò ní mọ̀dí ara ìdí yẹn ni òun ló ṣẹlẹ̀ sí Sunday Igboho yìí. Ọ̀pọ̀lọpọ̀ a máa pe a máa ní kò ń ṣe bẹ́ẹ̀, àmọ́ ohun táwa náà ń ṣe sára ìdí yẹn òun ló ṣẹlẹ̀ yẹn. Ṣùgbọ́n àwa mọ̀ wípé Ọlọ́run máa kó Sunday Igboho yọ lábẹ́ bó ti wù kó rí sẹ́. Àwa mọ̀ wípé lójú ẹ̀yin tí ẹ kóra jọpọ̀ tí inú yín ń dùn lénìí ní ìgbà tí Ọlọ́run bá ṣe tán pẹ̀lú Sunday Igboho yẹn gangan inú sàárè lẹ́yìn máa wà pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹni tó pa àwọn kan tí kò lo kóńdó rárá, ẹni tó pa àwọn kan tí kò lo injection, tó kọ̀ pa wọ́n sùn wọn ò jí mọ́ ni a mọ̀ pé ó máa ṣe ìdájọ́ fún yín. Bí ilé ayé ṣe rí nìyẹn. Inú àwọn kan tí ń dùn lénìí, inú àwọn kan sì ń bàjẹ́. Inú wa bàjẹ́ gidigidi gan. Láti òru mi ò lè sùn, mi ò tìgbà mo gbé kọ́ọ̀tì títí gbà tó yá mi ò lè gbé kọ́ọ̀lù mọ́, kò sí oorun mọ́ lójú mi. Kò sí oorun mọ́. Ẹ jẹ́ ká bá wa sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ̀yin lọ́ọ̀yà tí ẹ kì í ṣe ọmọ àlè Yorùbá, ẹ dìde, ẹ jẹ́ ká rí yín. Ẹ jẹ́ kí a rí yín wípé ẹ kì í ṣe ọmọ àlè Yorùbá. Gbogbo ẹ̀yin adájọ́ pátá tó jí ọmọ Yorùbá ń tòótọ́, àkókò tó láti dìde fún ráìtì Yorùbá. Ẹ má wò wípé kò sóhun tó lè ṣẹlẹ̀ sọmọ yín tẹ̀yin náà bá kú. Ẹ má rò wípé ẹ ti ra ayé gbé fún ọmọ yín, ẹ ti ra ayé gbé fún gbogbo àwọn èèyàn yín. Ẹ ro ti àwọn ènìyàn mọ́ ti yín. Tí Sunday Igboho bá wò bẹ́ẹ̀ kò ní sí ní recitation tèmi o. Bàbá yìí lówó, mo bá nílé dáadáa, mo délé ẹ̀ mo mọ́lé wọn, à ń pààrà ń bẹ̀ ni. Ẹni tí ń ṣàánú fún ẹrú, tí ń ṣàánú fún gbogbo èèyàn ni bàbá Sunday Igboho. Ẹni tó dẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé oògùn ló gbẹ́kẹ̀lé. No, Sunday Igboho gbẹ́kẹ̀lé Ọlọ́run. Tá a bá wá ń sọ nípa oògùn tí wọ́n ń sọ yẹn, ọ̀dàlẹ̀ ni gbogbo yín. Ọlọ́run ló ní oògùn. Gbogbo ìgbà ni mò ń sọ. Gbogbo torí tá a ṣe yẹn ewé àti egbò ni. Tógùn bá ti kọjá ewé àti egbò, ẹyẹ animals òun ni kì í ṣe oògùn mọ́, ó ti di nǹkan míì. Àwa ò ní èyí tẹ́ ń pa orí, tẹ́ ń forí àwọn èèyàn ṣòwò, tẹ́ ń forí àwọn èèyàn bọ oògùn, tẹ́ fi ń bọ gbá, tẹ́ fi ń bọ àwo nítorí pé kẹ́ ẹ lè jùwà, kẹ́ ẹ lè jìwà nínú ayé yìí. Ẹ̀yin ni ẹ ti ṣẹ̀ sí òfin Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ń fi ẹ̀jẹ̀ àwọn èèyàn rìdíìmù ayé yín ní gbogbo ìgbà. We know you. You are in the politicians. You are among the obas. You are among the people that is ruling this country. We know you. Whatsoever tó bá rí, wọ́n ní oògùn dání, oògùn ìbọn ní, oògùn ewé egbò la fi ṣe gbogbo wọn. Ẹni tó bá wá dé ewé àtegbò láti justify ìyá rẹ̀ lọ wá jáde kó dẹ̀ sọ fún pé Ọlọ́run kọ́ ló dé ewé, Ọlọ́run kọ́ ló dé egbò, Ọlọ́run kọ́ ló dé ẹyẹ tí ń fò, Ọlọ́run kọ́ ló dá àwọn ánímà tí ń rìn nílẹ̀, Ọlọ́run kọ́ ló dá àwọn ẹja tí ń bẹ nínú omi. Kó sọ jáde. Ohun tí wọ́n ń pè lógún nìyẹn. Sunday Igboho gbẹ́kẹ̀lé Ọlọ́run títí di èní tí àkùkọ tí àgbo fẹ́ kọlé ẹ̀yìn ọmọkùnrin, ó sì gbẹ́kẹ̀lé Ọlọ́run. Yóò pé Ọlọ́run ló ní ohun gbogbo tó wà lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin ènìyàn náà ni ẹ̀yin lẹ ṣokùnfà gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀. Ẹ̀yin lọ́ọ̀yà, ẹ dìde. Gbogbo bíkíbi tí ẹ bá ti ń gbọ́ kinní yìí, nítorí pọ́ìntì tí mo rèsì yìí, ẹ ṣí ẹ̀ kó dé gbogbo ọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà Yorùbá. Ẹ dìde, ẹ fárígá, ẹ dìde. Ẹ̀yin lọ́ọ̀yà, ẹ dìde. Lọ́ọ̀yà Yorùbá tí kì í ṣọmọ àlè, ẹ mọ òfin, ẹ dìde, ẹ mọ òfin, ẹ dìde. Kò sẹ́ni tó fẹ́ mú yín. You are lawyer. Nítorí pé wọ́n mọ̀ pé ẹ̀yin náà mọ òfin, tí kì í bá ń ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ti gbá rìbá. Iṣẹ́ téèyàn ń ṣe ó jẹ́ kó máa gbéyàn nínú. Ikọ̀ tó ń gbé àwa náà nínú ni iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run làwa ń ṣe. Ìdí òtítọ́ yẹn dẹ̀ lÓlúwa pè wá sí. Ìyẹn ló ń gbé wa nínú lójoojúmọ́ tá a fi ń jáde. Gbọ́dọ̀ máa gbé ẹ nínú. Ṣùgbọ́n tó o bá ti gbá rìbá, o ò ní lè sọ̀rọ̀ níbi tó jẹ́ kó o ti sọ̀rọ̀ mọ́. Iṣẹ́ yín yẹn tó jẹ́ pé ẹ lọ́kọ̀ yẹn, tó dẹ̀ jẹ́ pé òfin ni, kò ń ṣe Nàìjíríà nìkan, gbogbo àgbáyé ni. Tẹ́ bá jáde kẹ́ sọ̀rọ̀ nítorí òtítọ́, iṣẹ́ yín ni náà.
ẹ bọ́ta, ẹ sọ̀rọ̀ nítorí òtítọ́. Ẹ má jẹ́ kí ìyà kó jẹ olóore gbé. Ṣùgbọ́n bẹ́yìn bá ní ẹ ò tún sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa wo Ọlọ́run tó pé ìgbẹ́kẹ̀lé tiwa orí Olúwa ló wà. Ogun tó bá ń pe ogun yẹn, Ọlọ́run náà ló ní ogun. Ìwọ má wọ̀rí. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń dọ́ mi nínú yín, adọ́run mòótọ́ ni yín. Ẹ láti dọ́run lẹ tó máa mọ̀. Ẹ mọ tí mò ń sọ tẹ́ ẹ bá dé ọ̀run. Àfi kó o tètè change. Yorùbá abaniláyé jẹ́. Àtàwọn àgbà pè mí jókòó tó ń sọ fún ní Yorùbá torí yẹ a máa baniláyé jẹ́ o. Kí o ṣọ́ra. Kí o ṣọ́ra. Tí a fẹ́ tó fìyí dá yín lójú, gbogbo ọmọ Yorùbá gidi pátá nílé lóko, àfi kẹ́ ẹ jẹ́ ká túyáyá. Kẹ́ ẹ jẹ́ ká túyáyá. Kí a lè dìde lórí ohun tó wà nílẹ̀ yìí. Láì jẹ́ bẹ́ẹ̀, báwo la ṣe fẹ́ ṣe? Kò sí ọ̀nà àbáyọ kankan. Tá a bá fẹ́ fóònù nínú oko ẹrú, ogun ló lè fà á. Òun nìkan ní ọ̀nà àbáyọ. Tá a bá dẹ̀ sọ pé a ò kúrò nínú oko ẹrú, means a ò ní ja ogun nìyẹn. Ẹ jẹ́ ká fi ìwé sílẹ̀. Tó bá pàdúrà ló fẹ́ lọ máa gbà, continue. Mo fẹ́ jẹ́ kó yẹ pé until this hour, àdúrà náà ló gbà títí kí ló ṣẹlẹ̀. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ náà ṣáà ló tún ṣẹlẹ̀ yẹn. Olúwa ti assign ní ọ̀rọ̀ yìí ti pẹ́. You are just disturbing God with a few deep prayers. Ẹ kàn ń disturb Ọlọ́run pẹ̀lú àdúrà tí kò dé tiẹ̀ mọ́. Tó pé nǹkan mi ló tún ṣiṣẹ́ lé lórí. Ìdodo yẹn ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wọn èdè jáde síta wọ́n ń gbàdúrà. Look at it now. Àdúrà tẹ gbà náà níbo ló padà já sí? Ṣé níbi tó já sí? Ṣùgbọ́n mo mọ̀ wípé nítorí pé Sunday jẹ́ olótìtọ́, Ọlọ́run torí yẹn ó máa kó Sunday yọ. Mi ò ládùúrà òun gbà o. Ṣùgbọ́n kì í ṣe lórí kéèsì yìí mọ́. Ẹ ti gbà, Ọlọ́run ti gbọ́. Ohun tá a kọ̀ nílò ni we should take actions. Yorùbá. Ìran Yorùbá ló burú jù láyé. Tó bá rí ẹni tí inú ń bí wọn sí, wọ́n sì wá gbogbo ọ̀nà láti dá wàhálà sí nínú ayé. Tó bá rí ẹni tí ń sọ òtítọ́, wọ́n sì wá gbogbo ọ̀nà láti parun lórí ilẹ̀ ayé. Nítorí gbogbo àwọn tó yẹ pọ̀ tó nínú ilẹ̀ ayé torí àwọn onírọ́ nìkan ló wà nínú ilẹ̀ ayé. Tẹ́lómi bá pè wá, a máa ní bàbá, ó ti sóhun, òun ti rìn, òun rí olótìtọ́ ìránṣẹ́ Ọlọ́run, òun rẹ̀ ni tó lè bóun ṣe, ogun yìí ti pẹ́ nínú ayé òun. Tó pé kò sí olótìtọ́ mọ́. Irọ́ nìkan ló wà ń ta. Àwọn èèyàn á sì máa fi irọ́, a máa fi gba owó lọ́wọ́ ènìyàn. Sí olótìtọ́ kankan mọ́. Kò sí olótìtọ́ kankan mọ́. Kò sí olótìtọ́ kankan mọ́. Kò sí olótìtọ́ kankan mọ́. Gbogbo àwọn tó kù pátá onírọ́ ni wọ́n. Onírọ́ wá ń kóra wọn jọ. Àwọn lọ́dún ní dúró ọ̀tẹ̀. Àzàtànú àṣírí wọn tí wọ́n ń pín ráìsì fún wọn àti 1,000 naira nítorí pé kí wọ́n lè lọ dìbò. Ọmọ àlè Yorùbá nìkan ló máa jáde tó máa lóun lọ dìbò. Ọmọ àlè Yorùbá. Wàá rí ń jọ yẹn. Ó mọ̀ pé nǹkan tó ń ba akọni nínú jẹ́ jù láyé yìí ni wípé akọni ò lóhùn ò já. Ṣùgbọ́n tó bá wá dojú ìjà tí kìíní yẹn lọ tọwọ́ pálábá akọni kó lọ ségi yẹn. Kí akọni tí wọ́n máa dọ́ nínú ilé wípé aláwọn èèyàn yìí ohun tó ti torí ẹ̀ bá wọn ń ṣe, wọ́n tún lọ ń ṣe nǹkan tó ń pa akọni nìyẹn. Ṣùgbọ́n bí akọni bá fẹ́ jó nídùúró akọni, gbogbo ẹ̀yin tí ẹ wà ń ta nígbà tí wọ́n mú akọni tán,
ẹ máa ṣe iṣẹ́ tó jẹ́ kẹ́ máa ṣe. Akọni gan máa gbọ́ nínú ilé pé wàhálà ń bẹ níta. Kò sẹ́ni tí kò fẹ́ kú fún Nàìjíríà, fún Yorùbá nation. Ṣùgbọ́n ẹ̀yin tí wọ́n fẹ́ kú fún kọ́, ẹ̀yin náà lè ń bẹnu àtẹ́lù wá. Ẹ̀yin lè ń bá gbogbo ẹ̀ jẹ́ nítorí pé o fẹ́ di olówó. Ó dẹ̀ lọ fi ènìyàn hàn fún àwọn tí ń wá ènìyàn. Kò yà wá lẹ́nu tó yẹ pé kò yé sọ prophecy wèrè nítorí pé Júdásì fẹ́ ní owó lọ́wọ́, àbí ṣèbí owó ló fẹ́ san fún. Ó fi Jésù Kristi ó fi wọ̀n fún àwọn tí ń wá Jésù. Kò sí ẹni tó mọ Jésù sẹ́. Ìkọ̀kan náà ní tó bá pọ̀ mọ Jésù tòótọ́ ni kò jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n rán Júdásì pé bó bá ti fi ẹnu ko Jésù lẹ́nu tó fi fẹnu kò lẹ́nu. Wọn ò mọ Jésù from anywhere. Mi ò mọ bọ́lọ́run ṣe ṣèrìn àjò yẹn. Wọ́n kò mọ̀ pé iṣẹ́ ìyanu ń lọ ni wọn ò bá Jésù mọ̀ láàrin àwọn ọmọ ìránṣẹ́, láàrin ìránṣẹ́. Until ìgbà tí Júdásì fi ẹnu ko Jésù lẹ́nu ẹ̀. Ó ní ẹni tí n bá ti fi ẹnu kò lẹ́nu báyìí, ó lóun lẹ́ni tẹ̀ ń wá nítorí owó. Nítorí pé kẹ́yìn lè jẹ́ ènìyàn káwa má jẹ́ èèyàn. Ẹ̀dẹ̀ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ lójoojúmọ́. Ẹ ń gba ẹ̀ṣẹ̀ aláìṣẹ̀. Ọ̀gá, ẹ ronú Yorùbá. Àkókò tí lọ, a sì tó máa jáde lónìí láti sọ bí ó ṣe ń lọ. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ohun tó ṣẹlẹ̀ ni wípé a gbọ́, a dẹ̀ confirm ẹ̀ wípé ìjọba Nàìjíríà wọ́n ti append, wọ́n ti mú Sunday Igboho ní Kútọ̀nù. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run rán tó jẹ́ lọ́ọ̀yà tọ́lọ́run rán tí wọn ò fẹ́ jẹ́ kó dú ti ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ ní history nílẹ̀ Yorùbá, wọ́n ti dìde lórí ẹjọ́ yìí. Gbogbo ẹ̀yin tó wá kù, ẹ̀yin ni mò ń bẹ̀, ẹ dìde kí ẹ lè ní history ní ilẹ̀ Yorùbá. Ẹ ti ẹ ja ìjà kan yìí ná, gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tó kù yìí, ẹ ja ìjà kan yìí ná kí ẹ ti ẹ lè ní history ní ilẹ̀ Yorùbá láti jẹ́ kórúkọ yín kó wà nínú ìwé. Ẹ dìde, a sì ń bọ̀ lénìí láti tún sọ bó ṣe ń lọ fún yín. Ìwọ kọ share kẹ́dẹ̀ fi ọkàn yín balẹ̀. Ẹ̀yin màmá wa, ẹ ṣé gan ni. A ò ní kó má bú wa o, I accept yẹ, ṣùgbọ́n tá bá ti rí a block yẹ. Ẹ ṣé gan ni. God bless you. Ẹ ṣé ẹ. Bàbá confirm JP òun ló ń